Ogun abẹ́lé orí kẹtàlélógójì. Ìjà burúkú ṣẹlẹ̀ nítòsí Owerri. Àwọn ọmọ ogun Ojukwu yíjú padà sáwọn ọmọ ogun Benjamin Adekunle. Olórí orílẹ̀-èdè Biafra Emeka Ojukwu ti pàṣẹ fáwọn ọmọ ẹ̀ báyìí pé kí wọ́n gba ìlú Owerri padà fún òun kíákíá, kí wọ́n sì lé àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n wà níbẹ̀ jáde. Ṣé àwọn ọmọ ogun Nàìjíríà ti wà l'Owerri yìí? Àwọn ti jókòó síbẹ̀, wọ́n sì sọ pé ọmọ ogun Biafra tí àwọn bá rí ní bíi máìlì méjì sí ibi tí àwọn wà kẹ́lẹ́ yóò gbé e. Ìhàlẹ̀ yìí kò dá àwọn ọmọ Biafra yìí dúró ṣá o. Wọ́n bẹ̀rẹ̀ sí sa ara wọn jọ, wọ́n ń palẹ̀ mọ́, òkìkí sì ti ń kàn kiri pé àwọn ọmọ Ojukwu ń bọ̀ wá ya bo àwọn ọmọ ogun tó wà l'Owerri. Ọjọ́ kan náà tí wọ́n bá sì dé ìlú náà ni wọn yóò lé wọn jáde. Ọ̀rọ̀ náà ti wá kúrò ní kékeré bẹ́ẹ̀. Ojú ogun le fún gbogbo àwọn sọ́jà tí wọ́n wà nígbò Biafra. Ẹni bá ṣojú ẹ̀ ló lè sọ. Benjamin Adekunle náà kì í ṣe ọ̀gbẹ̀rì ajagun. Ó mọ̀ pé bí àwọn ọmọ ogun Biafra bá ráàyè gbáradì lóòótọ́, tí wọ́n múra dáadáa, tí wọ́n sì ká àwọn ọmọ Owerri yìí, àfàìmọ̀ ní ehoro ò ní pa Júdà kó máa lé ajá o. Ló bá dá ọgbọ́n kan ní kíá. Ó ní kí gbogbo àwọn ọmọ ogun òun fọ́n ká. Ó ní kí wọ́n gba gbogbo àwọn ìlú tó wà nítòsí Owerri, kí wọ́n sì máa rìn lọ síwájú. Ohun tó ṣe bẹ́ẹ̀ ni pé bí àwọn ọmọ ogun Biafra bá ń bọ̀, bó bá jẹ́ ọwọ́ ọ̀tún ni wọ́n fẹ́ bá wọlé, wọn yóò pàdé àwọn ọmọ ogun òun. Bó bá sì jẹ́ ọwọ́ òsì náà ni wọn yóò pàdé àwọn ọmọ ogun òun míì láti ọ̀nà jíjìn. Bó jẹ́ iwájú ni wọ́n ń bá bọ̀, bó sì jẹ́ ẹ̀yìn ni pẹ̀lú. Kò sí ibi tí wọ́n bá ń bá bọ̀ tí wọn ò ní kọ àwọn ọmọ ogun ẹ̀. Wọn yóò sì tètè dá wọn padà tàbí kí wọ́n dá wọn dúró. Èyí tí à ń wí yìí ti pẹ́. Àwọn ọmọ ogun Adekunle ti jánà. Àwọn kan sì ti gba ojú ọ̀nà Ṣókóṣò sí Òkèhì àti Òpóàlà. Lẹ́yìn tí wọ́n sì ti kọlu gbogbo àwọn ìlú náà tán, wọ́n kúkú wá dúró sí ìkóríta Òpóàlà. Kò sẹ́ni tó lè gbabẹ̀ kọjá lọ sí Ṣókóṣò tàbí Òkèhì. Bẹ́ẹ̀ ni kò sọ́mọ ogun Ìgbò kan tí wọ́n gbọ́dọ̀ rí ní gbogbo àdúgbò Mbaise, nítorí àwọn ọmọ ogun Adekunle ti kápá ibẹ̀ náà. Bẹ́ẹ̀ ni àwọn míín tún gba ọ̀nà Ọlákúọ sí Obiagu. Àwọn méjèèjì wá rìn lọ ṣàṣàṣà. Wọ́n ń fẹ́ pàdé ní ìkóríta Iye-Ògùgù. Bí wọ́n bá sì ti wà níbẹ̀ yẹn, àṣepé máìlì 17 ni ẹnikẹ́ni tó bá fẹ́ kọlu Owerri yóò ti bẹ̀rẹ̀ sí kan àwọn ọmọ ogun ẹ̀. Èyí kò sì lè rọrùn láti ṣe. Ìyẹn ni pé ìlú Owerri ti wà lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà. Kò sẹ́nìkan tó lè gba kinní náà lọ́wọ́ wọn. Àwọn ọmọ ogun Ojukwu ń gbìyànjú, ṣùgbọ́n nǹkan wọn kò ju ara wọn. Ọta ìbọn wọn kò tó nǹkan. Bẹ́ẹ̀ ni wọn kò sì rí ọta tuntun kó wá láti France àtàwọn ìlú òyìnbó tí wọ́n ti ń kó kinní ọ̀hún wá. Bẹ́ẹ̀ ni wọn kò sì tí ì rí àwọn ọmọ ogun wọn tó pọ̀ ṣàjọ mọ́. Ọ̀pọ̀ àwọn tí wọ́n wà ní wọ́n ń sá pé ó ti rí àwọn. Wọn kò sì fẹ́ jà. Wọ́n ń fẹ́ sinmi díẹ̀ náà jàre. Èyí tó tilẹ̀ kó ìrẹ̀wẹ̀sì bá wọn ní ti ọta ìbọn tí kò pọ̀ tó. Ohun tí wọ́n sì ń sọ fáwọn tí wọ́n ń pè wọ́n wá jà ni pé ọta ìbọn dà. Bí àwọn bá ti rí ọta, àwọn yóò bọ́ sí gbangba wá jagun. Ṣùgbọ́n bí àwọn ò bá rí ọta ìbọn, àwọn ò lè wá o. Nítorí àwọn ò ní fi eyín àwọn nìkan wá jagun. Àwọn ò sì lè jẹ́ kí àwọn ọmọ ogun Adekunle yìí máa wá pa àwọn bí ẹran. Àwọn ọmọ Ojukwu tó wà nítòsí takú jàre. Bẹ́ẹ̀ ẹ̀rù ń ba àwọn ọ̀gá wọn. Ẹ̀rù ń ba Ojukwu fúnra ẹ̀ pàápàá. Nítorí ọ̀rọ̀ tó bá le koko tó mú òsì baálẹ̀ tó tún mú ọ̀tún baálẹ̀ lọ, kí baálẹ̀ pàápàá múra sọ̀rọ̀ ara ẹ̀ ni o. Àwọn ọmọ ogun Adekunle ń jà burúkú. Wọ́n ń lé wọn gba gbogbo àwọn abúlé tó wà lọ́nà Iye-Ògùgù. Wọ́n ń sọ àwọn abúlé náà dilẹ̀ bí wọ́n ti ń lọ. Ohun tó mú ọ̀rọ̀ yìí le fáwọn ọmọ ogun Biafra ni pé bí àwọn ọmọ ogun Adekunle yìí bá lè ṣe bí eré tí wọ́n wọ Iye-Ògùgù, gbogbo àwọn sọ́jà Biafra tó wà ní gbogbo agbègbè náà ni wọn yóò tẹ̀ mọ́lẹ̀, tí wọn yóò sì rẹ́ wọn mọ́lẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́. Kò sì sí ẹnìkan báyìí tí yóò lè dá wọn dúró tí wọn kò ní balẹ̀ sí Umuahia. Bẹ́ẹ̀ Umuahia yìí ni olú ìlú fún orílẹ̀-èdè Biafra nígbà náà. Bí wọ́n bá sì ti lè wọ ibẹ̀ báyìí, a jẹ́ pé kútákútá pin nìyẹn. Àfi kí Ojukwu pàápàá fúnra ẹ̀ fi òru sá jáde. Nígbà náà ni àwọn ọmọ ogun Biafra ṣa ara wọn jọ. Wọ́n sì kó àpapọ̀ àwọn ọmọ ogun ńlá kan kalẹ̀ tí wọ́n pè wọ́n ní 63 Brigade. Àwọn yìí ni wọ́n dojúkọ àwọn ọmọ ogun Adekunle.
kì í ṣe pé wọ́n ní kí wọ́n lé wọn padà sẹ́yìn ṣùgbọ́n kí wọ́n tiẹ̀ dá wọn dúró kí wọ́n má ṣe bẹ́ẹ̀ wọ iye ògùgù. Wọ́n fẹ́ kí wọ́n dènà dè wọ́n, bí wọ́n bá sì ti dènà dè wọ́n tán, bí wọ́n bá ti sinmi díẹ̀ kí wọ́n wá máa lé wọn padà sí ibi tí wọ́n ti ń bọ̀, kí wọ́n sì lé wọn dé ìlú Owerri taṣọtaṣọ. Ṣùgbọ́n ní gbogbo ìgbà táwọn aṣáájú ogun Ojukwu yìí fi ń múra tí wọ́n ń ṣa àwọn ọmọ ogun 63 brigade yìí jọ, àwọn ọmọ ogun Adekunle ti súnmọ́ yí ògùgù kò sì ju máìlì kan péré mọ́ tí wọn yóò fi dé ìkóríta ìlú náà. Bí wọ́n bá sì ti débẹ̀ tí wọ́n gba ìlú ọ̀hún, a ṣe pé wàhálà bá wọn nílẹ̀ Biafra nìyẹn. Àyà Ojukwu já débi pé ó ránṣẹ́ ìjayà sí olórí àwọn ọmọ ogun rẹ̀ níbẹ̀, ìyẹn Kalu. Ó sọ fún un pé tí kò bá lé àwọn ọmọ ogun Nàìjíríà kúrò ní gbogbo agbègbè Mbaise láàrin wákàtí 24, ìyẹn odidi ọjọ́ kan péré, kó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ni o, kó sì fi ìwé náà ránṣẹ́ sí òun ní Muahia pé òun kò ṣe sọ́jà Biafra mọ́ nìyẹn. Kalu bá sáré kó àwọn ọmọ ogun yìí jọ, ìyẹn àwọn 63 brigade. Ó fi agbára kún agbára wọn, ó sì sọ fún wọn pé àfi kí wọ́n lé àwọn ọmọ ogun Nàìjíríà lọ. Ohun tí Ojukwu kàn ṣe tó dáa ni pé ó wá ọta ìbọn lọ́pọ̀lọpọ̀ àti àwọn èlò ìjagun míì, ó kó ránṣẹ́ sí Kalu àtàwọn ọmọ ogun ẹ̀. Báyìí ni wọ́n kojú àwọn ọmọ ogun Nàìjíríà lákọ̀tún. Òkò ńlá wá ń tẹnu ìbọn jù, iná ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ní agbègbè yí ògùgù, kò sí ọmọ kan tó jẹ́ ta filefile. Fún odidi ọ̀sẹ̀ 6 gbáko, iná náà kò dáwọ́ dúró níbì kankan. Àwọn ọmọ Ojukwu ń yìnbọn, àwọn ọmọ ogun Adekunle náà ń dá kinní ọ̀hún padà, kò sì sẹ́nìkan tó fẹ́ fẹ̀yìn rìn fẹ́nìkan. Ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ ogun Ojukwu ti múra pé kí wọ́n lé àwọn ọmọ ogun Adekunle yìí dànù. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá rọ́ iná ìbọn lù wọ́n, tí àwọn náà rọ́ iná ìbọn ọ̀hún padà, kíá làwọn ọmọ ogun Ojukwu yìí yóò fẹ̀yìn rìn, nítorí wọn yóò ti rí i pé lákọlákọ ni àwọn ọmọ ogun Nàìjíríà náà wà bí ìbọn. Àwọn ọmọ ogun Nàìjíríà náà gbìyànjú láti lé àwọn náà kúrò níbi tí wọ́n dúró sí kí wọ́n lè jẹ́ kí wọ́n máa bá ìrìn wọn lọ. Ṣùgbọ́n ohun tó ń bọ́ láti ẹnu ìbọn àwọn ọmọ Ojukwu yìí náà kò ṣeé wò lójú. Àfi ẹni tó bá fẹ́ ki orí ara rẹ̀ bọ iná agbáko, àfi ọmọ tó bá fẹ́ ki orí ara rẹ̀ bọ inú omi gbígbóná nìkan. Ẹ̀ẹ̀kan náà tí àwọn ọmọ Nàìjíríà tún dìde wùyà, tí wọ́n dìde wùyà báyìí tí wọ́n ní kí àwọn bo àwọn ọmọ Ojukwu yìí mọ́lẹ̀ bámúbámú, ohun tí wọ́n bá pàdé kò dáa. Mọ́tò àyìnbọn jagun kan tí àwọn ọmọ Ojukwu fi ọrọ̀ ara wọn ṣe tí wọ́n ń pè ní OGWUNIGWE ni wọ́n dojú ẹ̀ kọ àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń sáré bọ̀ náà. Lójú ẹsẹ̀ ni wọ́n sì ti pa bíi 24 nínú wọn. Ńlá àwọn tó kù bá fẹ̀yìn rìn, wọ́n ń sáré burúkú padà sẹ́yìn. Wọ́n rò pé kí náà jù bẹ́ẹ̀ lọ ni, àti pé tí àwọn pàápàá kò bá tètè sáré bẹ́ẹ̀, ikú tó pa àwọn tó ṣáájú náà ni yóò pa àwọn. Bí àwọn ọmọ ogun Nàìjíríà yìí ti ń padà sí ibùdó wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí rọ́ àgbá burúkú ránṣẹ́ sáwọn ọmọ ogun Ojukwu níbi tí àwọn wà. Iná bọ́ǹbù náà sì ń jó, bẹ́ẹ̀ ló gbilẹ̀ kankan. Àwọn ọmọ Ojukwu kò tiẹ̀ lè dáhùn, wọ́n sá pamọ́ sínú kòtò tí wọ́n ti gbẹ́, wọ́n bá mọ́lẹ̀ burúburú. Nígbà táwọn ọmọ ogun Adekunle ju bọ́ǹbù yìí bẹ́ẹ̀ títí tí wọn kò gbúròó àwọn ọmọ ogun Ojukwu, wọ́n rò pé kinní náà ti tẹ̀ wọ́n rẹ́ni. Wọ́n rò pé bọ́ǹbù ti pa púpọ̀ nínú wọn ni. Wọn ò dúró kí wọ́n wádìí ọ̀rọ̀ náà, wọn ò sì tí ì mọ bí ọ̀rọ̀ ọ̀hún ti rí. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun ilẹ̀ yìí gbéra, wọ́n sì bẹ̀rẹ̀ sí sáré burúkú lọ sí ibùdó àwọn ọmọ Biafra yìí. Wọ́n ń fẹ́ tètè ká wọn mọ́bẹ̀ kí wọ́n mú wọn mọ́lẹ̀ kí wọ́n sì yìnbọn pa àwọn tó bá kù nínú wọn. Bí wọ́n ti ń lọ ni wọ́n yìnbọn. Nígbà tí wọn kò sì tètè gbúròó àwọn ọmọ Ojukwu yìí, wọ́n ki eré mọ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí sáré lọ. Wọ́n ń da iná ìbọn bolẹ̀ ní bí wọ́n ti ń lọ sí ibùdó àwọn ọmọ Biafra wọ̀nyí. Àwọn ọmọ Ojukwu ti rí wọn pé wọ́n ń bọ̀, ṣùgbọ́n wọ́n túbọ̀ fẹ́ kí wọ́n súnmọ́ àwọn díẹ̀ sí ni. Nígbà tí wọ́n sì súnmọ́ wọn dáadáa, wọ́n da jìnnìjìnnì ogun bò wọ́n. Nǹkan burúkú ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ogun Adekunle gbogbo. OGWUNIGWE màṣíngànù àwọn ọmọ ogun Biafra yìí ni wọ́n tún kẹ́, tí wọ́n sì yìn lẹ́ẹ̀kan náà sáwọn ọmọ ogun Nàìjíríà nítorí pé wọ́n ti súnmọ́ ara wọn. Mọ́tò àyìnbọn náà ti sáré pa bí 30 nínú àwọn ọmọ ogun tó ṣáájú. Bẹ́ẹ̀ ni kinní ọ̀hún kò sì dúró, ó túbọ̀ ń bú ramúramù nínú igbó níbẹ̀ ni. Òkú rèé nígbà táwọn ọmọ ogun Nàìjíríà yìí wọlẹ̀ tí wọ́n sì ń rí àwọn ọmọ ogun ẹlẹgbẹ́ wọn tí OGWUNIGWE àwọn Ìgbò ti pa síbẹ̀ bẹ́ẹ̀rẹ́bẹ́. Àwọn tó kù kò dúró mọ́, wọ́n yí padà, ọ̀rọ̀ sì di bó lo yàgò fún mi. Ogun burú, ìbọn ò ró mọ́ rárá o. Eré burúkú làwọn ọmọ ogun Nàìjíríà ń sá lọ. Wọn kò sì lè bójú wẹ̀yìn kí wọ́n tún yìnbọn fáwọn ọmọ ogun Ojukwu kankan.
ṣé ojú náà tiẹ̀ ní ewùrà ìhurun náà? ṣebí àwọn náà fẹ́ sá kúrò lọ́wọ́ OGWUNIGWE, àwọn ọmọ Biafra ni. nítorí kinní náà kò tí ì sinmi ariwo, bó sì ti ń pariwo bẹ́ẹ̀ ni ọta ìbọn ń fòyọ káàkiri. àwọn ọmọ ogun Biafra yìí wáá ṣe ṣéégè kan fáwọn ọmọ ogun Adekunle nígbà tí wọ́n fi OGWUNIGWE lé wọn bẹ́ẹ̀ tí wọ́n sì pa púpọ̀ nínú wọn. àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n padà dé ibùdó wọn kò lè sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni wọn kò lè ṣe ohunkóhun. níṣe ni wọ́n sùn sílẹ̀ gbalaja tí wọ́n ń mí hẹ́lẹ́hẹ́lẹ́. àwọn míì nínú wọn sì ń dúpẹ́ lọ́wọ́ orí ìyá wọn pé kò jẹ́ kí àwọn kú sínú igbó Biafra ni. wọn kò múra ìjà mọ́, wọ́n ti mọ̀ pé kí àwọn tó tún kojú àwọn ọmọ Ojukwu yìí, ọjọ́ yóò tún ta díẹ̀ sí i. àwọn yóò ti sinmi èyí tí àwọn ṣe yìí jàre. ó ti rẹ gbogbo wọn bíi eégún tí òjò burúkú pa tí kò sì ríbi sá pamọ́ sí. níṣe ni wọ́n sì sùn sílẹ̀ lọ́rọ́lọ́rọ́ káàkiri. ṣùgbọ́n àwọn ọmọ ogun Ojukwu kò ṣe bẹ́ẹ̀ ní tiwọn o. kò ju wákàtí kan lọ lẹ́yìn tí wọ́n lé àwọn ọmọ ogun Nàìjíríà báyìí ni wọ́n gbéra. àwọn ọmọ ogun ilẹ̀ wọn sì gbébọn wọn dání, wọ́n ń wá àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sá lọ lójú ogun lọ. àwọn ọmọ ogun Nàìjíríà yìí kò mọ̀, nítorí bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà ṣe bá wọn lójijì nígbà tí àwọn ọmọ ogun Ojukwu jálù wọ́n. ẹlòmíì kò lè mú fìlà ẹ̀ nínú wọn, ká má tí ì sọ pé yóò gbébọn. èrè burúkú ni wọ́n bá dìde lójú oorun àti níbi tí wọ́n jókòó sí. kálukú wọn bẹ̀rẹ̀ sí forí já igbó lọ ni. àwọn ọmọ ogun Ojukwu bẹ̀rẹ̀ sí da iná ìbọn bò wọ́n, wọ́n sì ń lé wọn bí wọ́n ti ń lọ. àwọn ọmọ ogun Nàìjíríà kọ̀ọ̀kan tí wọ́n ráàyè gbé ìbọn wọn dání, àwọn ni wọ́n ń fi ọgbọ́n lé àwọn ọmọ Ojukwu yìí padà sẹ́yìn díẹ̀díẹ̀, tí àwọn náà sì ń fẹ̀yìn pọn àwọn ara wọn tí wọ́n ń sá lọ. bí àwọn náà bá sì ti rí bojú wẹ̀yìn báyìí, àwọn náà ń sá lọ nìyẹn. kò sẹ́ni tó fẹ́ dúró de àwọn ọmọ Biafra náà, nítorí wọ́n ti ká wọn mọ ibi tí ò dáa. báyìí ni àwọn ọmọ ogun Ojukwu lé wọn kọjá Ọlákùọ, wọ́n lé wọn kọjá Òpóàlà, wọ́n sì gba ìkóríta Ọlákùọ àti bíríìjì Owerri ń tà kúrò lọ́wọ́ wọn. síbẹ̀ wọn ò tí ì padà o, wọn ò padà lẹ́yìn wọn. wọ́n lé wọn láti Ọlákùọ yìí, wọ́n sì ń gba gbogbo abúlé tó wà ní Ngọ títí wọ́n fi dé Ẹlẹ́lẹ́m. bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ojukwu míì gbéra, wọ́n lé àwọn ọmọ Adekunle láti Òpóàlà, wọ́n lé wọn títí dé Amala, wọ́n ṣáà ń lé wọn lọ lẹ́lẹ́. bí wọ́n ti ń lé àwọn ọmọ ogun Nàìjíríà yìí ni wọ́n ń dáná ìbọn bò wọ́n. àwọn ọmọ Adekunle kò sì lè dúró rárá nítorí wọn kò ráàyè múra mọ́. àwọn ọ̀tá wọn ti dà wọ́n ríboríbo. ó kù dẹ̀dẹ̀ báyìí kí wọ́n lé wọn wọ Ṣókóṣò ní ọta ìbọn àwọn ọmọ Biafra yìí tán. wọn ò ní ọta ìbọn tó lọ́wọ́ mọ́, wọn kò sì fẹ́ lọ há sí àárín àwọn ọmọ ogun Nàìjíríà láì ní ọta lọ́wọ́. òun ni wọ́n bá dúró sínú ìgbẹ́ níbẹ̀, wọ́n ń mí hẹ̀lẹ̀hẹ̀lẹ̀. ṣùgbọ́n àwọn ọmọ Adékúnlé kò tí ì dúró, àwọn ń sáré lọ ṣáá ní tiwọn ni. ọjọ́ ogun ọ̀hún le, ogun burúkú ni nítòsí Owerri, ọjọ́ ńlá kan nínú àwọn ọjọ́ ni. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn? ẹ tún pàdé wa láìpẹ́ rárá. Ọláyíwọlá Alága ló ń tún pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí àti àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú déédé àkókò yìí o.